Tiribuna, ẹ jẹ́ kí ìdájọ́ yín jòótọ́ kó sì péye tẹ́ ò bá fẹ́ kí ẹgbẹ́ ajàfẹ́tọ̀ọ́ ṣèkìlọ̀. Àgbáríjọ àwọn ẹgbẹ́ ajàfẹ́tọ̀ọ́-ọmọnìyàn kan, the International College of Democracy and Human Rights, èyí tí àwọn ẹlẹ́gbẹ́jẹgbẹ́ bíi 50 wà nínú rẹ̀, ti ṣèkìlọ̀ fún ìgbìmọ̀ onídàájọ́ ẹlẹ́ni 5 tó ń gbọ́ awuyewuye tó súyọ níbi ètò ìdìbò sípò ààrẹ tó kọjá, Presidential Election Petition Court (PEPC), pé ojú ẹjọ́ ni kí wọ́n dá, bẹ́jọ́ bá sì ṣe lọ ni kí wọ́n dá, kí wọ́n jẹ́ kí ìdájọ́ wọn jẹ́ òótọ́ àti èyí tó péye, torí ọ̀rọ̀ tó lè bí ìgè tó sì lè bí àdùbí tó lè dá yánpọnyánrin sílẹ̀ ní bí ìdájọ́ wọn bá lọ́wọ́ kan òjòrò àti àbòsí nínú. Ẹgbẹ́ náà sọ̀rọ̀ yìí nínú àtẹ̀jáde kan tí wọ́n fi léde fáwọn oníròyìn nílùú Enugu pé ojúṣe ìgbìmọ̀ yìí ni láti yọ ojúlówó ìbò kúrò nínú ayédèrú láàrin èsì ìdìbò tí àjọ elétò ìdìbò INEC kéde rẹ̀ láwọn ibùdó ìdìbò tó dín díẹ̀ lẹ́gbẹ̀rún lọ́nà ọgọ́sàn-án tí ìbò ti wáyé, kí wọ́n sì jẹ́ kí ìdájọ́ wọn ṣàfihàn kókó inú òfin ilẹ̀ wa, kó má ṣe jẹ́ ìdájọ́ tí wọ́n gbé kárí àwọn àṣìṣe pẹ́ẹ́pẹ́ẹ̀pẹ́ táwọn amòfin ń pè ní technicalities lédè òyìnbó. Wọ́n lọ́rọ̀ ikú àti ìyè lọ́rọ̀ ẹjọ́ bí èyí tó tọ́ kí ìwádìí fẹsẹ̀ rinlẹ̀ lórí ẹ̀, kí ìdájọ́ òdodo tí yóò mú inú aráàlú dùn sì ṣẹlẹ̀. Wọ́n pàrọwà pé kí ìjọba àtàwọn abẹ́ṣekáwọ́ wọn, àwọn àjọ elétò ààbò àtàwọn agbófinró gbogbo má ṣe ṣàyọjúràn sí ìdájọ́ ìgbìmọ̀ Tiribuna yìí. Wọn ò gbọ́dọ̀ kọ ẹjọ́ tí wọ́n fẹ́ dá lé wọn lọ́wọ́, wọn ò sì gbọ́dọ̀ là lé wọn lọ́wọ́, kí wọ́n fún wọn lómìnira láti dájọ́ níbàámu pẹ̀lú òfin àti ẹ̀rí ọkàn rere wọn. Ẹgbẹ́ náà ní bí àjọ elétò ìdìbò ilẹ̀ wa ṣe fààyè gba òjòrò àti ìbò yíyí nínú ètò ìdìbò tó wáyé kọjá ọ̀hún burú jáì. Ó burú ju ìwà àwọn tí wọ́n fìbọn gbàjọba láwọn orílẹ̀-èdè Niger, Chad àti Burkina Faso lọ. Bẹ́ẹ̀ ọ̀tẹ̀ àti èrú ló máa ń dá ogun àti wàhálà sílẹ̀. Wọ́n kádìí àmọ̀ràn wọn pẹ̀lú àkíyèsí pé àwọn àṣìṣe pẹ́ẹ́pẹ́ẹ̀pẹ́ kan tí àwọn ilé ẹjọ́ ilẹ̀ wa kan ti gbé ìdájọ́ wọn kà látẹ̀yìnwá ti mú ìpèníjà ńlá dé bá ètò ìdájọ́ òdodo, tó sì ti mú kí àwọn afurasí ọ̀daràn tó yẹ kí wọ́n máa gbatẹ́gùn lọ́gbà ẹ̀wọ̀n di ẹni tó ń yan fanda láàrin ìlú. Èyí ni wọ́n ló wà lára ohun tí ìwà àjẹbánu, ìkówójẹ àti àwọn ìwà kòtọ́ míì ṣe ń ràn bí òòrùn láwùjọ wa. Faith Adébọ́lá ló ń jábọ̀ ròyìn fún iléeṣẹ́ tẹlifíṣàn Aláròye online.